Mọ́mì, ẹni mọ́mì máa bọ̀ báyìí. lẹ́yìn tí Arugba ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ikú Ọ̀ṣun, Arugba náà ni ó ti ń bọ̀ ìpẹ̀lú gbọ́gbọ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n wá káàkiri àgbáláyé fún ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí. Àwọn náà lẹ́ni tí wọ́n ń bọ̀ lójúlógún tí wọ́n ń bọ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n. Arugba náà ló ń bọ̀ lọ́ọ̀kan ibi tí àwọn èèyàn tí wọ́n ti lọ́ kẹ̀tíkẹ̀tì láti pàdé ẹ̀ wọ́n ní kẹ̀tíkẹ̀tì láti pàdé ẹ̀. Arugba náà Arugba ló ń bọ̀ ẹ̀. Arugba ló ń bọ̀ ẹ̀. Táwọn èèyàn lẹ́tẹ̀lé ní kẹ̀tíkẹ̀tì torí kálukú gba àdúrà wọ́n sì ń lé èébú àti èpè kúrò ní orí ara wọn tí wọ́n ń pariwo oore yèyé. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣàdúrà wọ́n ń ta ìka oṣù dànù pé kí àwọn má lóṣù kí oṣù má tà wọn. Ìyá yìí gbogbo wa ni ìyá yìí fi ṣàdúrà pé kí Ọ̀ṣun ọlọ́mọ yẹwọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ǹgẹ̀ ó ṣàánú ó ń ṣàdúrà nípa ọmọ. Ọ̀rẹ́ kò yára bí iná sílẹ̀ òun náà ń gbàdúrà kiri pé kí Ọ̀ṣun ọlọ́mọ yọyọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ǹgẹ̀ ó ṣàánú òun gbogbo ara nìyẹn fi gbàdúrà. Àwọn èèyàn ẹ̀rí tí wọ́n ń tẹ̀lé Arugba lọ lọ́gbọ̀lọ́gbọ̀n lógúnlógún ni wọ́n ń tẹ̀lé lọ lẹ́yìn tí Arugba
Arúgbá ti kúrò ní ìlú Ọ̀ṣun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó lò níbẹ̀. Ṣáájú kí Arúgbá tó jáde náà ni àyàkáyọ̀ ìlú Òṣogbo kábíyèsí náà jáde lẹ́yìn ẹ̀dẹ̀ Arúgbá náà tẹ̀lé wọn ibi tí Arúgbá yóò ti gbé igbá òfin sílẹ̀ fún tọdún yìí tí ó kó sì di ọdún tó ń bọ̀ fún ọdún Ọ̀ṣun gómìnà yóò tún wáyé. Lára àwọn nǹkan tó jẹ́ kọ́dún inú náà nìyí òun náà ni arákùnrin báwọn èèyàn ṣe ń pọ̀ àwọn èèyàn náà ń pọ̀ nígbà ni wọ́n lọ ní ọ̀ọ́dúnrún ni wọ́n lọ lọ́gbọ̀n tí wọ́n kọ̀ kún ṣàdúrà tí wọ́n sọ wípé àwọn táwọn ṣe ọdún ilé Elédùmarè tó jẹ́ káwọn ṣe tọdún tó ń bọ̀ kálukú ni wọ́n ń ṣàdúrà sí ẹlẹ́dàá wọn ni wọ́n sọ pé àṣeyí sàmójú àtàsọdún òun náà ni a ṣe ẹ̀mí agbára Olúwa. Àwọn èèyàn náà ni wọ́n ń bọ̀ ẹ̀ láti igbó Ọ̀ṣun tí Arúgbá ti jáde lẹ́yìn tó gbé ìgbà tán. Àwọn agbófinró àwọn náà ti padà lọ sí àgọ́ wọn báyìí lẹ́yìn tí wọ́n ti rí pé ìṣúwà ní ibi ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí. Àwọn èèyàn náà tí wọ́n ń jáde bọ̀ láti ní igbó ẹgbẹ́ ní àríwó tàbí kìlọ̀ ajé mẹ́jẹ̀ lọ́sìn. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń lu àgbo Ọ̀ṣun wọ́n rò lọ sílé láti fi ṣe ohunkóhun tí ṣẹ̀dá ń parí ti ṣe àwọn ẹ̀rẹ́ tí wọ́n rò àgbo Ọ̀ṣun lọ sílé. Àgbo Ọ̀ṣun ẹ̀rí táwọn èèyàn gbé dání wọ́n ń gbé lọ sí ilé wọn láti dìbò fún ohun tí ìṣẹ̀dá wọn bá fẹ́ lò fún. Àwọn èèyàn sì ń jáde bọ̀ láti inú igbó Ọ̀ṣun lẹ́yìn tí wọ́n ti ṣe gbèsè tán tí Arúgbá sì ti jáde kúrò ní igbó Ọ̀ṣun. Àwọn èèyàn kẹta tó ní tí wọ́n ń bọ̀ yìí wọ́n ń jáde bọ̀ lógúnlógún wọ́n ń jáde bọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n yìí.
àwọn ẹ̀jọ̀ òun ẹ̀kọ́ mọ̀ yẹn ṣé thank you daddy. Go for alájà mi àwa tẹ̀ bí kò ní dáwà mọ́ láàrin ọmọ sílẹ̀ ọmọ lẹ́kọ̀ọ́ ní ìgbà Ẹ̀wẹ̀ kọ́. Ẹ̀yin náà rẹ̀ kọ́.